Ekaasan Uncle Yemi ọ̀rọ̀ yìí ti wá di woro tí woro náà báyìí. Mo gbọ́ pé wọ́n jí ọba náà gbé láti 4 days ago ní Ìjẹ̀bú-Igbó, Ogun State. Senator Lẹ́kan Mustapha òun ló represent area gbogbo bẹ̀yẹn náà báyìí. House of Rep member Honorable Ataka Ọlọ́dẹ òun náà wá láti bẹ̀rẹ̀. Governor Ibiribiri wọ́n gbé ọba aládé gbé, wọ́n jí ọba aládé gbé láì ṣe bisikíìtì. Wọ́n gbé ọba ní handicap, wọ́n gbé lọ sínú igbó over 5 days now. Àti ìgbọ́n kankan náà. Governor ẹjọ́ àìdí àtẹlù láti fi gba àwọn obìnrin tó ń gbé lọ ní Ọlábísí Ọ̀nàbàjọ́ University tó ń kidnap lọ. Àìdí àrán ọjọ́ àníìdí ẹ̀ kẹbà wà mú àìdí àrán wa kẹlò. Torí Council of Ọba tó wà ní Ogun State mi ò ní sọ̀rọ̀ nísìnyí kó má dàbí pé èèyàn yájú sí àgbàlagbà. Ọlọ́run ní jẹ́ ká yájú sí àgbàlagbà àmọ́ kílẹ̀ ń fojú yín wò. Ọba aládé màlá pé Yorùbá sọ pé orí adé kì í sùta, orí adé sùnrùn gbó 4 days. Ọ̀pá àlẹ̀kẹ̀ kì í sùta, ọ̀pá sùn London. Wọ́n ń gbé ọba ní handicap. Ṣó dára bẹ́ẹ̀? Ọba nìkan kọ́ wọ́n ti gbé NLC ṣàmà. Ṣe rí pé Nàìjíríà ti dàrú straight. Ṣòkó ní kálukú rọra máa ṣọ́ yẹn ẹsẹ̀ hàn báyìí. Mo ń sọ lánàá pé kó má di ìgbà tó wọ́n sọ pé the wife of governor has just been kidnapped, the president has been kidnapped, everybody kidnap everybody. Ṣó di ìgbà tó bá dé yẹn. Ẹjọ́ ẹ̀yin ọba ni mo fẹ́ sọ̀rọ̀ yìí fún kábíyèsí. Wọ́n ní wọn kí n kọ́ṣọ́nù ọba àmọ́ àwa aṣọ eré yìí. Ìṣẹ̀ṣe la pè kínní ẹ̀dá gbogbo ìrùkẹ̀rẹ̀ yín jọ ìrùkẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀dàjọ́ tí àṣẹ bá ṣì wà lẹ́nu yín. Ẹ pé orí adé yẹn níbi tó wà kó kúrò níbẹ̀. Àìjẹ́bẹ̀ ẹ dójú ti gbogbo ọba tó wà ní Yorùbá land. Kí bọ́bà náà pè yín. Àmọ́ ọba wọ́sọ̀p bùà kọ́ba máa mú káínkáín, kọ́ba máa mú kóòkì, kọ́ba máa gbé bàbá sára àṣẹ pé ìṣẹ̀ṣe ti bàjẹ́. Mustapha.